Aláròyé máa wí o. ilé-ẹjọ́ ní kí wọ́n lọ pa ọlọ́pàá yìí èyí lohun tó ṣe. ní báyìí ẹjọ́ ikú ni onídàájọ́ David Mann tilé-ẹjọ́ gíga kan nílùú Jos nípínlẹ̀ Plateau dá fún àfúrásì ọ̀daràn ọlọ́pàá kan sájẹ́ǹtì Ruya Auta nítorí tó jẹ̀bi ẹ̀sùn ìpànìyàn tí wọ́n fi kàn án. ọjọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ 9 oṣù kejìlá ọdún yìí ní ìgbẹ́jọ́ rẹ̀ tún wáyé ní kóòtù gíga kan nílùú Jos. ìjọba ìpínlẹ̀ náà ló ń bá ọlọ́pàá yìí ṣẹjọ́ pé ó pa akẹ́kọ̀ọ́ iléèwé fásitì Jos tó wà ní ìpele kẹta kan olóògbé Ríńjì Bàlá lọ́jọ́ 12 oṣù karùn-ún ọdún 2020 lásìkò àjàkálẹ̀ àrùn kòrónà ìyẹn COVID-19. Aláròye gbọ́ wípé lásìkò tí olóògbé náà àtàwọn ọ̀rẹ́ rẹ̀ kan ń lọ lójú títì ní sájẹ́ǹtì Ruya Auta dá wọn dúró. ó béèrè àwọn ọ̀rọ̀ kan lọ́wọ́ wọn, àwọn yẹn dá a lóhùn. bẹ́ẹ̀ ló yẹ inú báàgì tí wọ́n gbé dání wò tí kò sì rí ẹ̀sùn gidi kankan fi dè wọ́n mọ́lẹ̀. ló bá tún fọwọ́ òfin mú wọn. kò pẹ́ táwọn yẹn bẹ́ẹ̀ tán ló bá ní kí wọ́n máa sáré lọ, ṣùgbọ́n ó padà kojú ìbọn sí olóògbé náà tó sì yìnbọn fún un látẹ̀yìn. ojú ẹsẹ̀ ni olóògbé náà kú. láti ìgbà náà ni ẹjọ́ rẹ̀ ti wà nílé ẹjọ́ kó tó di wípé wọ́n dájọ́ ikú fún un lọ́sẹ̀ yìí pé kí wọ́n lọ yẹgi fún un títí ẹ̀mí máa fi bọ́ lára rẹ̀. lásìkò tí onídàájọ́ David Mann ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀, ó gbóṣùbà ńlá fún àwọn agbẹjọ́rò ìjọba fún akọ iṣẹ́ tí wọ́n ṣe lórí ìwádìí nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún. bákan náà ló bẹnu àtẹ́lu ọlọ́pàá náà fún ohun aburú tó ṣe. ó ní òun dájọ́ ikú fún un nítorí tí àwọn ẹ̀rí tó wà níwájú òun lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án pọ̀ dáadáa. ọ̀gbẹ́ni Peter Bàlá tí í ṣe bàbá olóògbé náà tún wá dúpẹ́ lọ́wọ́ adájọ́ náà fún akọ iṣẹ́ tó ṣe tí kò sì fi irọ́ bo òótọ́ mọ́lẹ̀, tí kò sì gbẹ̀bí fún aláre tàbí dá ẹni tó jàre lẹ́bi. bákan náà ló ní ìdájọ́ yìí máa jẹ́ ẹ̀kọ́ ńlá fáwọn ará ìlú yòókù wípé ìwà ọ̀daràn kò dáa rárá láàrin ìlú. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.